ìlú àlàáfíà ìlú rẹ̀ o ohun mi ta kébé. ìlú rẹ̀ o ìlú rẹ̀ o ìlú rẹ̀ o ìlú rẹ̀ o ìlú ayọ̀ àtàlàfíà. Ìlú rẹ̀ o, ó mú mi ta kébé. Ìlú rẹ̀ o, ìlú rẹ̀ o, ìlú rẹ̀ o, ìlú rẹ̀ o, ìlú ayọ̀ àtàlàfíà. Ìlú rẹ̀ o, ó mú mi ta kébé. Ìlú. Mo pọ́n ilé mi wá. Ìlú. 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 Mo kó bá yín lé yín. Ẹ̀mí mo ní ká má lò lówó lé yín. Ìlú. Àwo lọ. Lẹ́yìn ìlú ló kàn ó. Ìlú la fi ń kìlọ̀ ìwà. Ìlú àlàáfíà là ń wá ní ìlú wa. Ìlú la fi ń pẹ̀tù sógun. Mo ní ìsúwọ́jọ́. Ìlú ló kàn ó. Ìlú la fi ń kìlọ̀ ìwà. Ìlú àlàáfíà là ń wá ní ìlú wa. Ìlú la fi ń pẹ̀tù sógun. Lẹ́yìn ìlú ló kàn ó. Ìlú la fi ń kìlọ̀ ìwà. Ìlú àlàáfíà là ń wá ní ìlú wa. Ìlú la fi ń pẹ̀tù sógun. Ṣùgbọ́n ọmọ tèmi ò gbọ́dọ̀ kú o. Ìlú ti dé. Afẹ́jọ́, afẹ́dàdúnú ayọ̀, ayọ̀ là ń fẹ́ ní ìlú wa, ayọ̀ wa ti dé. Ìlú ọdún o, ìfẹ́ nílùú rí, ayọ̀ wa ti dé. Afẹ́jọ́. Ìlú ti dé. Afẹ́jọ́, afẹ́dàdúnú ayọ̀, ayọ̀ là ń fẹ́ ní ìlú wa, ayọ̀ wa ti dé. Ìlú ọdún o, ìfẹ́ nílùú rí, ayọ̀ wa ti dé. Afẹ́jọ́. Ló ti fẹ́ ṣe kù, ló ti fẹ́ nà kù, kọ́ lọ tún bá bẹ̀rù. Ìlú. 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 Òrìṣà nílùú o, òrìṣà nílùú, ẹ má fojú di àdánù o, òrìṣà nílùú o, sinimá titun ìlú, ó ti jáde wá lórí YouTube.
iṣẹ́ láyé. Sinimá tuntun yìí multi-billion naira project méjì yóò lágbára. Òrìṣà ni mo tọ́ mo gbà. Gidigidi kì í ṣọjọ́ gbà tó ṣàwọn gidi. Ìròyìn ṣàtọ́kùn eégún, ìròyìn ṣàtọ́kùn ṣá. Ìlú ìlú ti la sí ẹ̀sìn máa yàn galu ìlú tó kò fọ́ agbára. O lè jẹ́ láì ṣe pé fún yòó ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àgbọ̀nà àgbọ̀nà tí ó dolóko láì bá tán. Agbára gba sinimá tó gbà padà búyọ̀ tó gbà padà gbà. Ó fún lọ́nà láfojú ó yà pẹ́ẹ́gẹ́dẹ́. Ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. Olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́. Káyọ̀ mọ̀ tìbí ọmọ mú wa ni o. Sinimá tuntun yìí ká tó parí ẹ̀ ní location ojú rí tó. Ẹ̀gá tá a sọ fún yẹ. Owó gbowó la ná lórí ẹ̀. Adéọmọ Bankole. Aláṣẹ àfúndarí iléeṣẹ́ jígí alára ẹlẹ́gẹ̀rún ni executive producer. Pẹ̀lú co-producer Yèyé Rosodika. Níyà Adédayọ̀ Age. Pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ. Starring Akin Lewis. Yèyé Rosodika. Taofik Adéwálé Dìgbòlùjà. Babátúndé Bangbọ́dẹ. Fọ́kọ́kọ́. Taofik Salami Mondusi. Òkìkí Ọ̀ṣìjọ́mọ́lẹ̀. Ìyákú Ègbé. John Odika. Ológbòjò. Móromúbọ̀làwà. Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìta àgbẹ̀ àkọlé ẹ̀ ní ìlú. Subtitled in English. Apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. Nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. Ẹ̀kúnkú mẹ́ni tẹ̀ ní ìkànnì jíjí alára kẹrin /Brazil 24 TV. Ilé ara ní jíjí alára. Ojúmọ́ kan ara kan ni gbogbo bá ṣe ń jí dára. Ara la fi ń ṣe. Sinimá tuntun ìlú lélẹ́yìí o. Ẹ subscribe sórí jíjí alára kẹrìnlélógún kẹrìnrán o. Iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán tó wò ní ẹgbà bẹ́ẹ̀.